ẹ̀yin lọ́ba lọ́ba ẹ lọ ronú sí tó ṣẹlẹ̀ sí yín lánàá nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sólóyè lásán ẹ jẹ́ sọ fún yín àwọn ìjọba gbọ́dọ̀ máa wá gba àṣẹ lẹ́nu yín ni kìí ṣe pé ìlẹ̀sẹ̀ tó máa gbàṣẹ lẹ́nu ìjọba kán tó ṣe nǹkan lórí ilẹ̀ gan àwọn gbọ́dọ̀ máa gba àṣẹ ni torí ẹ̀yin lẹ yìn wọ́n sóyè ọjọ́ mélòó ló ń lò lórí oyè ọjọ́ mélòó ni wọ́n ń lò ní orí oyè bàbá wa Ọbásanjọ́ ǹjẹ́ sẹ́yìn ló yẹ kẹ́ hùwà yìí sáwọn bàbá yìí kò dùn mí fún yín bàbá mi Ọbásanjọ́ torí kìí ṣe ẹ̀bi yín bọ̀yìn tí wọ́n máa jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n Mr. Ismail mo kí yín mo kí Mr. Wasiu mo kí yín Akínsọlá mo kí yín sà mo kí yín sà kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo nǹkan yìí ẹ ti wá sọ di nǹkan Mr. Adowu mo kí yín ẹ ti sọ di nǹkan oríṣiríṣi ẹ ti sọ di tí ò yẹ kí ó máa ṣẹlẹ̀ ní ìlú ojú ò lẹ́fẹ́ kí àwa ọmọ Yorùbá ká máa fi rí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní north bàbá Ọbásanjọ́ ìdílé ọba lẹ ti jáde bẹ́ẹ̀ ni bàbá mi Táíwò ojútì ni alájà mo kí yín àbí alájà Akin mo kí yín ojútì ńlá ni bàbá Ọbásanjọ́ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ pé apá kan bìkan tó jẹ́ pé ilé ọba ẹgbà bí ilé ọba jáde ǹjẹ́ sí èrò nǹkan yìí ẹnu ilé ẹ̀kọ́ tọ́ sí kẹ́ wá fi àwọn orí adé kẹ́ fi gbogbo òsè báyé àwọn kíní kẹ́ wá bí kẹ́fi yẹrin yílẹ̀ àmọ́ bàbá Ọbásanjọ́ mo tún kí yín ẹ kú làákàì bóyá àwọn ọba wọn lè ní làákàì nísìn nítorí pé ọ̀rọ̀ ni nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ibi ìwọ̀nba díẹ̀ làwọn èèyàn gé tí wọ́n ń post tẹ́ à ń post síta bàbá Ọbásanjọ́ tún sọ wípé ẹ má jẹ́ ká pa àṣà àti ìṣe rẹ̀ ẹ jẹ́ ká tún jọ dàrú padà bàbá Ọbásanjọ́ ò lẹ́bi torí wọ́n tẹ̀sí wò pé kẹ́ dìde ẹ dìde ẹ jókòó Mr. Ismail mo kí ẹsẹ̀ kí yín bàbá Ọbásanjọ́ tẹ̀sí yín ni torí ìgbà tí mo padà wo fídíò yẹn tán mo rí pé ó dà pé bàbá yìí tẹ̀sí yín ni wọ́n wá tẹ̀sí yín wọ́n tẹ̀sí yín àmọ́ kó rọrùn bọ̀ wọ́n padà sọ wípé kò yẹ ká ẹ pa àṣà àti ṣe rẹ́ torí pé ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà lórí ìjókòó ẹ jámọ́ kankan wọ́n ti gba páwà wọ́n ti gba gbogbo nǹkan tẹ́ fi lágbára wọ́n ti gbà kó lọ́rọ̀ yín bẹ́ẹ̀ kíní ni ẹ ní kankan Mr. Akíntayọ̀ mú kí yín ìwà yìí wọ́n wá pè yín kò wá sí èyí tó dájú fún ara rẹ̀ Mr. Abdullahi mú kí yín tó dájú tó lè dìde àbí tó lè jókòó pé ó ṣe wọ̀ káwọn yòókù náà wá support ṣé torí kán má gbàdé lórí yín láṣẹ lẹ́nu mọ́ àìmọye ta ló lè ṣe níwájú àwọn ọba àgbà yẹn tí ọwọ́ tó gbé sókè yẹn gangan tí ò ní gan síbẹ̀ ẹlòmíì gò ní délé mọ́tọ́ pè lọ́ba ni ọ̀pọ̀lọpọ̀ yín tí ilé nìtẹ́lòmíì àbí ìpè bí tẹ́lòmíì wọ irọ́ ni àwọn afọbajẹ tí ó ń fọba jẹ àwọn olóró tí wọ́n náà wà ń bẹ̀ wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń dífá fún yín wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ kò sólóòtọ́ kankan mọ́ ìwọ tó bá mọ̀ pé o fẹ́ sí ẹ̀sìn pẹ́lẹ́sìn mùsùlùmí ní àbí kìrìsìtẹ́nì ní ẹ má bá wọn dupò ọba torí tó bá ti mọ̀ pé o lè bá wọn jẹ gbogbo tó wà ń bẹ̀ o lè bá wọn ṣe gbogbo tí wọ́n ń ṣe níbẹ̀ o nídìí àti jẹ o ẹ má yẹ ká sojú kòkòrò kí ẹ má padà wá pa ìran Yorùbá run kí ẹ má mo kí alájí mi kí ẹ má padà wá pa ìran Yorùbá run torí ibi tí mo ti rí pé ẹ ti ń pa ìran Yorùbá run ẹ̀yin bàbá wa ẹ múnú bí àwa ọmọ yín ẹ dójú ti gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú tó ṣẹlẹ̀ sí yín lánàá ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó jẹ́ nǹkan tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìdójútì ní fún ọmọ Yorùbá ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè yín fún ọ̀pọ̀lọpọ̀ agbègbè ibòmíì
another country míì gan tó bá rí gan wọ́n máa wò pé wọ́n yẹ̀yẹ́ gbogbo lọ́balọ́ba nígbà tí ẹ̀yin fúnra yín ti ń yẹ̀yẹ́ ara yín ní chọ́ọ̀chì ńgbà míì. Ọba gbúdọ̀ ní respect. Ǹjẹ́ sí gbogbo tó ṣẹlẹ̀ yìí ǹjẹ́ sí nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nìyẹn? Sí nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nìyẹn kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ kí a bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Eléyìí ó ti wá kúrò ní ọ̀rọ̀ tó jẹ́ pé a máa sọ ọ̀rọ̀ yìí ó ti di nǹkan tó jẹ́ pé kò yẹ kí a máa bá ń bẹ̀, kó jẹ́ pé kíní kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ tí ó ń jẹ́ nǹkan tí ó dùn mọ́ni nínú. Ọ̀rọ̀ yìí ti di nǹkan tí ó dùn mọ́ni nínú ara, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ọ̀rọ̀ yìí èsì nǹkan tó yẹ pé a kàn máa sọ báyìí, tó yẹ pé a kàn máa wo ara wa. Ẹ̀yin bàbá wa, ẹ ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ fún àwa ọmọ káàárọ̀ òjíire. Ẹ ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ fún wa, torí gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, torí ẹ jẹ́ ká jọ rò, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. WhatsApp number nìyẹn, ẹni bá lè bá a pè wọlé. Ṣé rí gbogbo nǹkan yìí, ẹ má jẹ́ ká fi ṣeré. Ẹ̀yin lọ́balọ́ba, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ lọ túnra yín, ẹ lọ gbéra yín jókòó, kẹ́ ẹ wo yẹ̀yẹ́ ẹ̀sìn tí ẹ fi ara yín ṣe níta lánàá. Mi ò bú yín o, bọ̀ òótọ́ ọ̀rọ̀ ó lè korò. Ẹ rántí pé gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí, gbogbo àwọn ọmọ tí ó jọba lọ́la, ǹjẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ kán máa ṣe wọ́n lélẹ̀? Ẹ wò bí wọ́n ṣe ń ṣe yín débi pé local government chairman, even councillor gan tẹ́ bá rí ẹ gbúdọ̀ dìde fún. Ẹ ní power ẹ̀ láṣẹ lẹ́nu mọ́. Gbogbo lọ́balọ́ba àgbà yẹn ogun ẹnìkan ò lè yáwọ́ ààfin ọba gan kẹ́ má pàṣẹ pé kó dúró síbẹ̀. Kò sí nǹkan yẹn lára. Ẹ wo tó ṣẹlẹ̀ nígbà kan tí àwọn kidnapper pa ọba mọ́lé, tí wọ́n tún gé orí ọba kan, tí wọ́n sun abọ́dí ẹ̀ mọ́ mọ́tò. Ìgbà tó jẹ́ pé ọ̀nà tẹ́ fi joyè ọ̀nà tó wọ́ ni. Ẹ wo láyé àwọn ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ẹ rí pé gbogbo nǹkan yóò ṣe tó bá pé bàbá Aláàfin Ọ̀yọ́ wà láyé kò lè ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀, torí tí ó wà nílẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo wa pátápátá a lè máa sáré máa rò ó ní àwọn tó ṣẹlẹ̀. Tẹ́ bá fẹ́ gbọ́ àwọn details dáadáa ọ̀pọ̀lọpọ̀, ẹ bá wa lọ sí YouTube channel wa, ẹ bá wa subscribe lórí ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ̀yin bàbá Ọbásanjọ́, ẹ yẹ kẹ́ ẹ ro bí tẹ́ ti jáde. Ó yẹ kẹ́ ẹ rántí tí Yorùbá ṣe fún yín. A believe pé nígbà tí ẹ ti fẹ̀yìntì, ó yẹ kí ẹ lè ní àtúnṣe lórílẹ̀‐èdè Yorùbá kó lè tẹ̀síwájú. Hello àwa nìyẹn o, sẹ́fẹ́ dáṣẹ́ tó ní. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ọlọ́dà ó ti pẹ́ dàbí ń pọ̀lọ̀ yín. Àgbọ̀yé. Ṣé rí nígbà tí àwọn Ọbásanjọ́ ṣe ṣùgbọ́n ó ṣe ìrọ́pù ṣe fọ́ mi. Àgbọ̀yé. Bí Nàìjíríà ṣe ní rèé pé gómìnà òun ló lórí àwọn ọba, òun ló ń pọ̀ ọba jẹ́, òun ló ń ní ọba kúrò, òun ló ń ṣe nǹkan tó bá wù wọ́n. Ṣùgbọ́n Ọbásanjọ́ ṣe do something in the wrong way. Ọbásanjọ́ gbé kalẹ̀ pé ẹ̀yin bàbá wọn
gómìnà bá dé ó yẹ kẹ́ dìde kẹ́ kí wọ́n ní okun nígbà tó ní kẹ́ ẹ̀rí bàbá wa ẹ̀jọ́ ìjẹ́ ìdí bàbá dìde kẹ́ bá wa kí gómìnà wa ọjà dìde láì sí wàhálà. ṣùgbọ́n bó ṣe tọ́ yẹn ẹ dìde ẹgbẹ́ kù mílítírì àtìlọ́nà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. so ó gbé the wrong way ṣùgbọ́n nǹkan tó sọ kò wrong but he did it with the wrong way. ó jẹ́ nǹkan tó ti fẹ́ sọ bẹ́ẹ̀. ẹ ṣé gan bàbá wa ó tọrọ ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó ti ẹ̀yin náà ti parí ọ̀rọ̀ wípé bí wọ́n ṣe gbé e lẹ̀